tí DNA bá sọ pé ọmọ yìí ò kì í ṣọmọ mi tí mo dẹ̀ ti rí ọmọ yìí gẹ́gẹ́ bí ọmọ mi láti ilẹ̀ tọmọ náà dẹ̀ ti mọ̀ mí gẹ́gẹ́ bí bàbá èmi Rotimi Salami mo máa gba ọmọ yẹn gẹ́gẹ́ bí ọmọ mi. Allwell Ademọla ẹni tí Ọlọ́run yàn sílé ayé mi láti lè guide mi pàápàá ní ìdí iṣẹ́ Yorùbá film yìí. Látìgbà tí mo ti wá pàdé Allwell, gbogbo iṣẹ́ tí Allwell ń ṣe báyìí gbogbo ẹ̀ pátápátá ni mo wà náà yàtọ̀ sí àwọn èyí tí wọ́n yà lásìkò tí bí a mo wà lórí iṣẹ́ ẹlòmíì mi ò ráyè láti wá. Àwọn mo lè sọ pé 95% of iṣẹ́ tí Allwell Ademọla coordinate tí wọ́n dẹ̀ direct tí wọ́n yà kó tó di pé wọ́n dolóògbé mo wà nínú 95, in fact mo wà nínú 98%. Nítorí wọn ọ̀pọ̀lọpọ̀ tẹ́wọ́ gbà mí, àjọṣepọ̀ wa ó dán mọ́rán gan tí ó wá di pé mo ti rí wọn gẹ́gẹ́ bí àǹtí mi. Àràárọ̀ tí n bá ti ń kírun ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń sunkún láti ìgbà tán ti dolóògbé. Iṣẹ́ aṣọ tí mo wọ̀ yìí kí là ń kó èmi àti wọn ni a jọ ṣe ètò ẹ̀, àwọn náà darí ẹ̀, èmi ni mo produce ẹ̀. Ni mo dẹ̀ ti ní lọ́kàn pé tí iṣẹ́ yìí bá máa jáde ní pé àwọn èèyàn á gbé oríyìn fún wọn gẹ́gẹ́ bí olùdarí ẹ̀ tí ó dẹ̀ máa tún lànà sí fún àwọn náà torí mo wò pé ibi tán wà ó yẹ kán ti jù bẹ́ẹ̀ lọ. Allwell jẹ́ ẹnìkan tó jẹ́ wípé gbogbo àṣeyọrí mi ló máa ń múnú wọn dùn. Allwell máa ń rán mi létí láti ra gift fún ìyàwó mi. Wọ́n máa ń rán mi létí láti pè mọ̀lẹ́bí mi. Àwọn èèyàn sọ pé èmi àti Allwell ń pé à ń fẹ́ra wa. Kò sí èyí tó kàn mí, I don't care níwà ní ìyà tí mo kàn sí. Tí ó bá dẹ̀ ti di pé àti ọkùnrin àti obìnrin tí wọn kì í ṣe ọmọ ìyá kan náà tí wọ́n ti ń bára wọn ṣe táwọn èèyàn ti ráàrin wọn, nǹkan tí wọ́n máa yí sí ni pé àwọn méjèèjì ń fẹ́ra wọn. Nípa nǹkan tí ó pa Allwell, àsìkò Ọlọ́run ni. Àmọ́ tí a bá máa táyẹ̀ mọ́ nǹkan kan, a máa ní cardiac arrest ní ó pa wọn. Àmọ́ nǹkan kan ṣoṣo tí mo sọ fúnra mi ni pé mi ò ní jẹ́ kí orúkọ wọn kó parẹ́. Ibi tí a dẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ náà ni. Ìdí rèé tí a fi ń gbé Kílàńkó lọ sí sinimá ní March 6. Àwọn ni wọ́n darí ẹ̀. Mo fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn kan jáde kí wọ́n support mi lórí eléyìí kí a fi cement legacy wọn, ká bẹ̀rẹ̀ sí máa fi cement legacy wọn. Bí mo ṣe wà yín sìn, àdúrà tí mo ń gbà ni pé k'Ọlọ́run máa yọ̀rọ̀ obìnrin lọ́rọ̀ mi. Torí t'Ọlọ́run bá yọ̀rọ̀ obìnrin lọ́rọ̀ mi, á jẹ́ pé ọjà mi ò tà mọ́ nìyẹn. So ìyàwó mi náà mọ̀ pé mo máa ní àwọn fans obìnrin. And ìyàwó mi ò kì í ṣe ẹni tó máa ń jealous tó dẹ̀ wà understanding, kò kàn fẹ́ disrespect ni. Èmi náà ò dẹ̀ ní disrespect ẹ̀. Tí DNA bá sọ pé ọmọ yìí ò kì í ṣọmọ mi tí mo dẹ̀ ti rí ọmọ yìí gẹ́gẹ́ bí ọmọ mi láti ilẹ̀ tọmọ náà dẹ̀ ti mọ̀ mí gẹ́gẹ́ bí bàbá èmi Rotimi Salami mo máa gba ọmọ yẹn gẹ́gẹ́ bí ọmọ mi. Orúkọ mi ló máa jẹ́ títí láéláé, ó dẹ̀ máa rí mi gẹ́gẹ́ bí bàbá títí láéláé nítorí pé ọmọ yìí kọ́ ni ó ṣẹ̀dá rẹ̀, òun kọ́ ló mú rẹ̀ wá sáyé. Èyí tó jẹ́ ibi tó lè dùn yàn ń pé ìyàwó mi gbé ọmọ àlè wálé, àárín èmi àti ìyàwó mi náà ló máa wà. Mi ò lè sọ pé nǹkan báyìí báyìí ni màá ṣe fún ìyàwó mi lásìkò gbà yẹn torí kò tí ì ṣẹlẹ̀ sí mi. Àmọ́ tó bá wá ṣẹlẹ̀, tó bá ṣe bá mi gbà yẹn, bẹ́ẹ̀ ni mo ṣe máa handle ẹ̀.